ta ló sọ pé àdúrà lọ̀rọ̀ Nàìjíríà kan a ti ṣàdúrà ẹnu fẹ́ bò àdúrà náà la ṣe tí gbogbo ẹ fi dàrú débi tó dàrú dé yìí àdúrà tá a ṣe títí ìsọ òru ìsọ ọ̀sán ìsọ ọ̀dájí ẹbọ òru ẹbọ kàǹkàtí kagúnláyà gbogbo ẹ kò sí kankan tó wọ̀ ajẹ́pálábò sí ń bẹ láàrin àdúrà àwọn tí ò tẹ́ ẹ bá ti àwùsù billahi minash shaitani rajim èṣù tọ̀dọ̀ Ọlọ́run ó sá lọ àwùsù ò lè lé èṣù tèèyàn lọ tó ló jókòó tì yín ni tó bá wá rí bẹ́ẹ̀ Ọlọ́run dákun ṣàánú àwa má wò wá níran àmín Ọlọ́run dákun ṣàánú àwa má wò wá níran torí wípé bá fẹ́ láfẹ̀jù igi oko lè wó bí dààmú ẹ̀dá bá pọ̀ lápọ̀jù ẹ̀mí ẹ̀dá lè pin ó lè pin Ọlọ́run dákun ṣàánú àwa má wò wá níran. níbi ibi tí Nàìjíríà tá a burú dé àìmọye tí ò pọ́síbù tí Nàìjíríà máa ń ṣàdúrà lé lórí àdúrà tí ò pọ́síbù wà tọmọ Nàìjíríà máa ń ṣe alam naj'al lahu aynayn wa lisanan wa shafatayn Ọlọ́run ti fún wa lójú ó fún wa lọ́pọlọ ó fún wa ní tá a fi ronú ẹkọ́nọ́mì wá ìta ń jókòó lórí àdúrà nígbà tá a dáwọn tá a lu àwọn kan ní à ń lu ìlú yìí ní pọ́npọ́ àwọn kan ní à ń kó owó ìlú yìí bí ìgbà tí wọ́n ń gbọ́n omi òkun Akeugbagold ọmọ Akeugberu mo lọ Google ẹ̀ pé ní gbogbo àgbáyé orílẹ̀-èdè wo ni wọ́n ń jí owó ìlú kó jù Nàìjíríà lákọ̀ọ́kọ́ ní gbogbo àgbáyé Prime Minister UK kan ti sọ kọjá olówó tí wọ́n kó ní Nàìjíríà láàrin ọdún 3 péré tí a bá kó nílùú àwọn láàrin ọdún kan kò ní sí UK mọ́ lórí máàpù àgbáyé kò ní sí mọ́ kò ní exist mọ́. Allah. Àdúrà action lọ́kàn àti bẹ́ẹ̀ lọ́hún ká wá lo action ká fi tọ̀ lẹ́yìn ẹ wò bí tí àwa ń bẹ lọ́hún gbogbo àwọn olórí ẹlẹ́sìn ní pé Nàìjíríà ọ̀dà Olúwa láàmú ẹbẹ̀ aláwo bá tún ṣe òrìṣà òkè ń bọ̀ à ń pariwo bẹ́ẹ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n lè tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe adè wọ́n mọ́lẹ̀ church ká máa pariwo Olúwa lọ́sàn-án lóru ìlú kan tí mo ṣe nílùú ìbùkún ìlú kan tí mo ṣe ní ìlú àgbéga ya tí a rí súnkọ arọ́gádá min kulli makan wọn wá owó tìrí nílùú yẹn irú ẹ̀ nílùú Nàìjíríà tá a wà yìí àbí Nàìjíríà kọ́ ni láyé jọ́hun àwọn bàbá nílẹ̀ Yorùbá 200 naira wọ́n ń pè ní àpò kan kí ló dé tán fi ń pè ní àpò kan láyé jọ́hun owó coin tí a bá kójọ tó bá fi pé 200 báàgì tán fi báàgì rice dédé ìdajì báàgì rice yẹn ní báàgì tán máa ń kówó sí nígbà yẹn á fùlù ẹ̀dẹ́nu ní a fi ń pè lápò kan 200 naira òun ní ò tó ra ẹ̀bà sùn kan nísìn ní ò tó ra àmàlà ìsù kan tí wọ́n á kọ lọ́dọ̀ àwọn tó ń tà àmàlà 200 naira ò kápá ẹ̀ mọ́ níbi tí Nàìjíríà tá a bá yé dé àbí Nàìjíríà kọ́ ni ìlú tó jẹ́ pé wọ́n ti ṣe $1 ní 71 kọ́bọ̀ rí kò pé 1 naira àtọ́ later ló padà di 1 naira to $1 71 kọ́bọ̀ ni wọ́n ń ṣe dọ́là tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ìlú tí Dubai wá lásìkò gowon tẹ́ wá tọrọ owó tí wọ́n fi develop ìlú wọn tíjọba Nàìjíríà ya owó lù wọ́n tán tún ní ẹ máa mú lọ abùnyín adáṣiyín lówó ẹ máa mú lọ Nàìjíríà yìí mọ̀ ni àbí Nàìjíríà mi lélẹ́yìí ti ṣẹlẹ̀ ni ìlú tó jẹ́ pé àwọn country bíi Pakistan India Ghana Lebanese wọ́n máa ń wá sí Nàìjíríà wọ́n máa ń sáré struggle báwọn ṣe teacher ní Nàìjíríà ni àwọn Ghanaians àwọn ọmọ Ghana wọ́n máa ń sáré bí wọ́n ṣe ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ ní Nàìjíríà ni Pakistan ń wọ́n náà bí ó ṣe máa ṣe teacher India ń wọ́n náà bí ó ṣe máa ṣe teacher tí Indian ti kọ́ èmi rí ní secondary school Indian ó ti kọ́ mi rí ní secondary school àwọn tó ti francophone country wá wọ́n kọ́ mi ní modern school tó jẹ́ pé French nìkan ni wọ́n gbọ́ jù Nàìjíríà tí orílẹ̀-èdè àgbáyé tí wọ́n ń struggle báwọn ó ṣe ní company níbẹ̀ láyé jọ̀hún nígbà tí Nàìjíríà jẹ́ Nàìjíríà àbí Nàìjíríà kọ́ ni ìlú tó jẹ́ pé láyé jọ̀hún ẹni tó bá jẹ gẹ́sà
tí ń jẹ sardine wọ́n believe pé ẹni tí ò gbádùn ni aláàárẹ̀ ní ń jẹ gẹ́sà ẹni tí ò gbádùn tó jẹ́ pé kò lè jẹ oúnjẹ gidi tí wọ́n kàn ní ẹtẹ́ bá ti já ẹ fi sí lẹ́nu yóò rí jẹ aláàárẹ̀ ló ń jẹ gẹ́sà láyé jọ àwọn milk Nàìjíríà tó jẹ́ pé milk tó bá yàtọ̀ sí pig milk ọmọ Nàìjíríà ò ní mu láyé jọ mọ̀ ni ìgbà táwa ń bẹ ní kékeré nínú ìwọ̀nba owó ọdún tí wọ́n bá fún wa á ra condensed milk láì dọ́dọ̀ òbí láì trọ́bù òbí á ra milk á ra condensed milk ta ló tó milk mu mọ́ sí ta ló tó mu àbí Nàìjíríà kọ́ ni Nàìjíríà táwọn ọmọ student Nàìjíríà ọmọ ilẹ̀ Yorùbá lọ sí excursion nílẹ̀ Haúsá ọmọ ilẹ̀ Haúsá lọ sí excursion nílẹ̀ Ìgbò inú everybody ọmọ dùn lórí excursion torútọ̀ sán láàfin máa rìn tí ò sẹ́ni tí ò di ẹnìkan lọ́wọ́ abúlé táwọn student bá wọ̀ báyìí gbogbo abúlé yẹn ọmọ kó oúnjẹ jáde láti pàdé wọn ni wọ́n gbọ́ èdè wọn wọn ò gbọ́ èdè wọn Nàìjíríà yìí kan náà ni Nàìjíríà tó rú amú bó ṣe mú lásìkò yìí tẹ́ everybody á sùn síta òǹkàlùkù atẹ́ni síta lóǹkàlùkù á sùn lọ bẹ́ẹ̀yàn dẹ́rú ẹ̀wò nísìn láti ìlú Ìbàdàn Pọ́tà ni wọ́n ti lọ bá orí ẹ̀ bí wọ́n bá orí ẹ̀ ní Port Harcourt tí ò ti cross síbòmí kò máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Nàìjíríà mọ̀ ni ìlú tó jẹ́ pé àwa lásán owó tí wọ́n fi bẹ́ẹ̀lì apartheid nígbà tí apartheid ń bẹ South Africa Nàìjíríà náà sáré wá kó wá gbà wọ́n kalẹ̀ Nàìjíríà ni níbo ni Nàìjíríà náà wà lónìí South Africa ayé ìjọun tá a lọ gbà kalẹ̀ lógun apartheid wọ́n dọ̀gá mọ́ a lọ́wọ́ pátápátá àbí Nàìjíríà kọ́ ni lọ́jọ́ òní ibo ni Nàìjíríà wà ibo ni South Africa wà South Africa lára àwọn company tí wọ́n ní Nàìjíríà lẹ́ni South Africa ò gbé church wá dá sílẹ̀ ní Nàìjíríà wọ́n gbé mosque wá dá sílẹ̀ ní Nàìjíríà wọ́n gbé ìṣẹ̀ṣe wá dá sílẹ̀ ní Nàìjíríà torí wọ́n mọ̀ pé country tí ó bá great láyé ó gbọ́dọ̀ wà industrial nation ní ó dictate ayé àwọn country tó bá ní technology àwọn ni wọ́n padà control ayé ẹ̀wọ̀n ti South Africa tán wá dálẹ̀ Nàìjíríà MTN tó jẹ́ pọ̀ ló popular jù nínú gbogbo line fóònù ní Nàìjíríà South Africa ló ní kódà báwọn kan sọ wípé UK ló wà lábẹ́ ẹni orí ó wà lábẹ́ South Africa ló ní àkọ́kọ́ nìyẹn MTN South Africa ló ní Shoprite South Africa òun ló ní àtàwọn oríṣiríṣi company míì Standard Bank South Africa ló ní MultiChoice South Africa ló ní àtàwọn oríṣiríṣi company míì tí South Africa wá dá sílẹ̀ ní Nàìjíríà kí ni Nàìjíríà wá lọ dá sílẹ̀ ní South Africa àní church Redeem Camp níbẹ̀ oríṣi church mẹ́rin including synagogue ìlànà South Africa company ẹyọ kan Nàìjíríà ò dá sílẹ̀ ńbẹ̀ church làwa lọ dá sílẹ̀ àwọn dá company sílẹ̀ fún wa àdúrà kọ́ ni wọ́n ń ṣe tí wọ́n fi grade nǹkan méjì ni àkọ́kọ́ ni káwọn ọmọ ìlú oríra wọn gẹ́gẹ́ bí ọ̀kan kó má sí tribalism láàrin wọn ìkejì ni ká wà hardworking méjèèjì ló máa mú country great méjèèjì ni ó sì lára orílẹ̀-èdè Nàìjíríà ẹ wòye sí bọ́ọ̀lù tá a gbá lọ AFCON tá a gbá lọ ní South Africa kí ló mú Nàìjíríà dé level tí wọ́n dé òun kó tó di páàlì lọ́mọ méjèèjì yẹn náà ni wọ́n ríra wọn gẹ́gẹ́ bí ẹyọ kan ọ̀rọ̀ tribalism kò wọ àárín àwọn Super Eagles Hausa lélẹ̀ Yorùbá lélẹ̀ Igbo lélẹ̀ kò wọ àárín wọn oneness ní Nàìjíríà one Nàìjíríà ni wọ́n fi play football ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀wọ̀ àárín wọn Mùsùlùmí lélẹ̀ Christian lélẹ̀ ẹlẹ́bọ lélẹ̀ kò wọ àárín wọn ni wọ́n fi bá débi tí wọ́n dé yẹn political party ò kó sí wọn láàrin PDP lélẹ̀ APC lélẹ̀ Labour lélẹ̀ kò wọ àárín àwọn footballer wa ni wọ́n fi bá débi tí wọ́n bá dé yẹn kánìkan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí bá wà àárín wọn ni wọ́n lè wọ quarter final ká tó pé semi final ẹ wọ àwọn country tí wọ́n host ìyẹn àwọn Abidjan Côte d'Ivoire ẹ wo bí wọ́n ṣe fẹ́ràn ìlú wọn tó ọjọ́ wo ni Nàìjíríà tó fẹ́ràn ìlú tiwọn tó báyìí wọ́n fẹ́ràn ìlú wọn débi pé wọ́n tún ya àgbákò lórí ibú máwọn ọmọ Nàìjíríà lọ́wọ́ mo mọ àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń ṣe àdúrà kódà mo rẹ́ni tó pè mí tó ní bàbá ẹ máa bá a ṣàdúrà ẹ dákun ẹ mọ Ọlọ́run má jẹ́ Nàìjíríà win kí ló dé ha wọ́n láwọn pípù yìí fẹ́ràn ìlú wọn jù bẹ́ẹ̀ yẹn lọ bí Nàìjíríà bá win
gbogbo àwọn táwọn ní ilé iṣẹ́ nínú ọ̀dọ̀ wọn àwọn kan àgbákò ọmọ Nàìjíríà tó bá wọ first yẹn kọjá lásán tẹ̀mí ẹ̀ ò bá bọ́ sí kò ní bá láàfin ara lọ. ó ní gbogbo ọmọ Nàìjíríà tí ń bẹ ní Côte d'Ivoire majority àwọn làwọn ń bẹ lọ́n kí Nàìjíríà ọmọ wọn torí àwọn mọ̀ pé bí Nàìjíríà bá ń win àdánwò ṣẹlẹ̀ ẹni yìí sọ fún mi ó ní gbogbo nǹkan ní àfi lé kọ́ọ̀pù ta tógún tasasi pé kọ́mọ Nàìjíríà ọmọ ṣiṣẹ́ ó ní gbogbo ẹ̀ ní ẹ̀dàbọ̀lẹ̀ àbálọ àbábọ̀ yàtọ̀ fóògùn yàtọ̀ fásàsí ẹni ọmọ ń pa bọ́ọ̀lù mọ̀ yìí pé bọ́ọ̀lù làwọn ọmọ Côte d'Ivoire yìí play ó kú òní èrò ó kú òní jìbìtì wọ́n play bọ́ọ̀lù rẹpẹtẹ ọwọ́ àdàbí ìgbà tásàsí wà ní ọmọ Nàìjíríà kí ló fà àdúrà ọ̀ràn èmi gan jáde mo post pé kọ́lọ́n jẹ́ Nàìjíríà ń win Ọlọ́run ló wọn gbàdúrà yẹn kí ló fà á prepare tó ń tó yẹ ká ṣe kálá prepare tó level tàwọn Côte d'Ivoire bóyá àbájọ wọ penalty but preparation wa ò tó agbára wa ò tó tiwọn experience wa ò tó tiwọn gbogbo ọgbọ́n ni wọ́n dá tí wọ́n fi fẹ̀yìn Nàìjíríà délẹ̀ ó dijọ́ Nàìjíríà bá tó gbọ́n ọgbọ́n yẹn lórí Nàìjíríà ọjọ́ yẹn látó rọ́nà lọ ebi ń pa ọmọ Nàìjíríà tààrà ní ebi gidi ìrẹsì di 80,000 sìmẹ́ǹtì di 10,000 naira gbogbo olóye ló mọ̀ yìí pé kòròfò sáná ni a gbélé Tinubu lọ́wọ́ kòròfò sáná ni a gbélé lọ́wọ́ àmọ́ bó ṣe lè wọ́ jẹ́ kòròfò sáná tó ó níbi téèyàn ó wù excuse mọ́ kọ́mádàmù tó yà kàn mí Ọlọ́run ní jẹ́ kólógun ọgbàjọba lásìkò ìgbà táwa Yorùbá bẹ̀bẹ̀ bàbá wa Bọ́lá Ahmed Tinubu ọgbọ́n ìmọ̀ àtòyé tẹ́ fi kọjá lórí afárá àdánwò yìí Ọlọ́run bá nìkan yìí. Àmín. Ó wá dàbí ẹni pé Bọ́lá Ahmed Tinubu nìkan ní ń ṣèjọba ó wá dàbí ẹni pé president nìkan ní ń sáré agbọ́tayé Buhari tẹ́fíbọ̀dì mọ̀ pé Buhari ọ̀gbádùn ètò wa gbádùn yìí ń kọ́ majority àwọn tí wọ́n dipò òṣèlú mú ó kálukú ń sáré ìdìbò 2027 owó ìdìbò ní majority wa bí ò bá rí bẹ́ẹ̀ ẹ̀wẹ̀lẹ̀ tí wọ́n mú ọmọ 38 years tó lọ kó billions of naira kí ló fẹ́ fi ṣe Nàìjíríà nílùú tó ya wèrè débi pé wọ́n á di owó kó tán bá tiẹ̀ ń kó owó yẹn tán fi ń dá industry sílẹ̀ tí wọ́n fi ń dá oko rẹpẹtẹ country yóò progress wọn ní sè yẹn wọ́n á lọ kó owó sínú septic tank inú sókèwé wọ́n á kó òdìdí ilé wọ́n á lọ lódù owó síbẹ̀ wọ́n á jí owó kó lọ sábrọd tí wọ́n bá ń kó owó tí wọ́n fi ń ṣe company àbámọ̀ ṣàdúrà fún wọn reason nìyẹn tí Dangote fi níyì lọ́wọ́ Nàìjíríà gbogbo bí orí ó ti rówó ẹ̀ ìbá jẹ́ pólóṣèlú ló dá owó jọ fún kíkọ́ máa bá wọn kó nítorí ó ṣẹlẹ̀ Dangote ẹni àpọ́nlé ni òun ṣàtìẹ̀sì kan tó bá jẹ́ pé gbogbo àwọn olóṣèlú ìjànjí owó kò yìí àwọn tẹ́ ẹ ti rí mú ká ní majority wọn ti fowó yẹn dá company sílẹ̀ ni àdáwò Nàìjíríà ò ní le tó báyìí gbogbo àwọn tí wọ́n ń bẹ nípò òṣèlú níjọ́ tí ìjọba bá tó pàṣẹ ìwọ̀nba owó tẹ̀ ń rí yẹn náà tó lákọọ́lẹ̀ níwájú ìjọba ó tó company dálẹ̀ yàtọ̀ fowó jíjí kó ẹni sẹ́nétọ̀ kọ̀ọ̀kan kó lọ dá company mẹ́ta sílẹ̀ ní senatorial district rẹ́ẹ̀pù kọ̀ọ̀kan kó lọ dá company sílẹ̀ gbogbo gómìnà dá company tara rẹ̀ sílẹ̀ tá a máa mọ̀ wípé ọjẹ́ lára wa nítorí fi dá padà fún wa ni alága kanṣu oko mélòó ló dá alága kanṣu ọ̀dáko gómìnà ọ̀dáko mínísítà ọ̀dáko legislature ọ̀dáko president ọ̀dáko gbogbo wa la sì ń pariwo pa abẹ́ gbọ́ pé àwọn majority àwọn àgbẹ̀ ní north wọ́n ń kó nǹkan èrè wa lọ sí Niger àtàwọn neighboring country míì lọ́ta kí ló fà owó Nàìjíríà ti lulẹ̀ tí wọ́n bá tà lọ́hùn tí wọ́n bá gba owó Niger nígbà tí wọ́n bá dá padà sówó Nàìjíríà ó ti distance 3 times 5 iye tó yẹ kán tà ní Nàìjíríà wọ́n ń divert oúnjẹ padà ní ojú ọ̀nà láti Niger State wọ́n ń divert ẹ̀ kò désàlẹ̀ ń bí wọ́n ń divert àwọn kan wọn ò jẹ́ kó wọ ọjà ti ilẹ̀ Haúsá gan àwa ṣetán alébídé nígbà tá a produce nǹkan kan tó bá jẹ́ pé gbogbo àwọn tí wọ́n ní tó burú ní lára olóṣèlú Nàìjíríà wọ́n á kówó sí bank wọ́n á kówó sílé ọkàn wọn balẹ̀ pé àwọn ọ̀fẹ́ ṣe wàhálà mọ́ táwọn ò fi kú ìbẹ̀rù orí burúkú tààrà
kán kó owó yẹn kan fi lọ dá company sílẹ̀ ẹni tó bá lówó agriculture ò kì í ṣe iṣẹ́ olòṣì olówó ló ń dáko gbogbo àwọn equipment àwọn tools gidi tán fi ń dáko láyé òde òní ọkọjá tọwọ́ tálíkà lè ràn olówó ni a ní farm settlement tí a ní generator tí ò ní kú lọ́sàn lóru bí iná nẹ́bà ò bàdà olówó ni a ní farm settlement tó lè ta ọ̀nà oko ẹ̀ tí nǹkan èrè oko rẹ̀ ò fi ní bàjẹ́ kó tó kó dé gbòòrò ta ló wá lówó lọ́wọ́ àwọn tí a lówó lọ́wọ́ gbogbo wọn náà ti corrupt olóṣèlú lówó lọ́wọ́ wọn dáko wọn stack owó pamọ́ sí foreign bank ni àwọn bankers banking system wa wá corrupt jù nínú gbogbo banking system ayé mo google kinní kan orílẹ̀-èdè wo ló corrupt jù ní Nàìjíríà ní gbogbo àgbáyé Nàìjíríà máa ipò mú ní orílẹ̀-èdè tó corrupt banking system wa ó ti burúkú jù bí wọn bá ti lè dọ́gbọ́n tó bá lè gba láńsẹ̀nsì báńkì gbẹ́rẹ́ báyìí láàrin oṣù mẹ́ta yóò di bílíọ̀nìà àwọn tí wọ́n jí owó kó tí wọ́n máa kó síbẹ̀ tí ó cover ńlá fẹ́ kà ní àbí gbogbo àwọn charges tá a mọ̀ nípa ẹ̀ tán charge wa tí wọ́n bá charge 1,000 naira lórí ẹnì kọ̀ọ̀kan báńkì ẹyọ kan péré that's billions of dollars ó ti kúrò ní náírà 1,000 lórí ẹnì kọ̀ọ̀kan ẹ mọ iye ẹni tó wà ní báńkì kọ̀ọ̀kan ni banking sector wà burú jọjọ ẹ wo ọ̀gá báńkì kan ní Nàìjíríà tó ṣẹ̀ṣẹ̀ kú sí Amẹ́ríkà síbí gbàgbọ́ gbogbo yín ni pé Amẹ́ríkà safe lórí gbogbo nǹkan why helicopter ti ẹ̀ jábọ́ l'Amẹ́ríkà sabotage ní àbí bínú Ọlọ́run yóò tún wá kú ọmọ rẹ̀ tí ìbá jẹ́ next of kin lórí gbogbo ntọ́ní omudani wọ́n jọ kú ni ìyàwó ẹ̀ tí ìbá tún ẹ̀yìn ọkọ ẹ̀ ṣe torí alákọ̀wé ni ó dẹ̀ possible kó má níyàwó méjì ìyàwó kan ní gbogbo ayé mọ̀mọ́ ẹni tó mọ majority ibi tí ìbá tó kó nǹkan ẹ̀ sí òun náà bá rìn wọ́n jọ jóná kú ni ẹ̀yin tẹ́ wá kù láyé tẹ́ ń fara ní wá irú kú wo lẹ́mọ̀ tí ó pẹ̀yìn o gbogbo ohun tó kójọ lọ́dà alẹ́ fẹ́ ni ẹlẹ́ni àwọn tí wọn láǹfààní àti súnmọ́ nínú ẹbí àwọn lókùn tí wọ́n máa tẹ́kì tí wọ́n máa pàṣẹ lórí property rẹ̀ báyìí gbogbo tó ní l'Amẹ́ríkà tó ní láwọn orílẹ̀-èdè míì ó ṣègbè ọ̀tán pátápátá. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Akeugbagold. I'm a video director and TV producer of Akeugbagold on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Kílódé? Drivetv, driving you around the world.